àti mò ń kọ́ ní àjò ìgbà tí mo ti ọkọ̀ kọ́ ní pé tí wàá kọ́ mọ́ máì láyé mi lẹ́yìn ìgbà tí brọ́dà mi máa ń yá mọ́ gbé máìkì fún mi yẹn àkàndọ́ pín bí kan gbà yẹn ká máa kọrin lọ báyìí ẹni tó ń ṣènáwó ẹni tó ń ṣènáwó yẹn ọmọ ẹ̀ ó jẹ́ bí wọ́n ń jẹ́ ọ̀dájọ́ máa ń gbà tó kàn gbọ́dọ̀ dájú mọ́mí ló fún wọn káwá kọ́ nígbà àtìlẹ́ àwọn sáàtì fún wa máìkì gbogbo àbí mẹ́rin agbẹnusí máìkì àwọn bíbí mẹ́ta agbẹnusí máìkì àti nǹkan àwọn kan lọ báyìí abẹ̀rẹ̀ báyìí ìyá ni mọ́mí ẹ̀ dé pé àṣẹ pé ìbí báyìí tí wọ́n yẹn bá yá jọ ojú tì mí gan jọ yẹn kí ni mo wá wípa yẹn bẹ́ẹ̀ ni pé bàtà wá dé mọ́mí yẹn táwa bẹ̀ wá ọmọ yẹn lọ sọ fún mọ́mí ẹ̀ pé àwọn ọ̀rẹ́ mi nìyà àwọn kìnnì kan ní mímú ní káwọn wá sí báyìí mọ́mí yẹn wá bẹ̀ wá bàtà máa fún wa lóúnjẹ wọ́n lọ fi pọtí tí wọ́n fi máa ń tọ̀ wọ́n fún wa lóúnjẹ alhamdulilayi pé ibi táwa lọ́ńdọ̀ yẹn sìn táwa ní ká máa dákọ̀ rẹ̀ báyìí ní gbogbo rẹ̀ àwọn òde lórí inú ìbẹ̀ mọ́ ẹ̀yìn ọmọ tuntun ológun àtòsí. sọ̀rọ̀ mi ò wá tọ́pẹ́ o ọmọ tuntun wàláì tàláì súnmọ́ bí láì sukúrálì láì ọ̀rọ̀ tèmi tọ́pẹ́ sẹ́mọ̀ alhamdulilayi mo dúpẹ́ tí mo bá dúpẹ́ tó ń jẹ iṣẹ́ tó bá ti mú oúnjẹ wá fún yẹn yóò máa ń jẹ tó ń bẹ̀rẹ̀ lójúmọ́ èmi sí omi tèmi ní wípé tí n bá ti láì gbé àbí kí nǹkan tó kù báyìí. mo sọ náà. nǹkan tó kù báyìí mo kàn kọrin lọ́tẹ̀ nígbà pé iṣẹ́ mi ni mi lọ́nà mi lè tata mi lè wa mọ́tò lẹ́yìn mọ́tò mi tí mo ní mi lè ṣẹ́ mi. tẹ́ bá jí mi lójú báyìí pé àdìsá ọmọ tuntun ó yá ó ti yá náà nìyẹn. ó yá àdìsá ọmọ tuntun ẹ kọrin fún Cream Radio ẹ kọrin fún Cream Radio. iléeṣẹ́ Cream Radio oníbàjẹ́ láìláì o òkè náà ló máa lọ wáyàfà náà mọ kánáàlì àwọ Cream Radio ìyẹn kalẹ̀ sínú bá ní Ìwòròdú ìyẹn nìbàdàn bá tún dé o ṣébí kò ní bàjẹ́ Cream Radio ẹ máa gbọ́ o lórí afẹ́fẹ́ náà ló wà o bó ṣe lórí Facebook WhatsApp náà ní Instagram ẹ máa gbọ́ dáadáa Cream Radio mi ṣébí kò ní bàjẹ́ o. Tí máa ń kọrin kò lè má sí kún sínú láàrin àwọn fújì ṣùgbọ́n mi ìgbóni fújì kankan jà tọwọ́ ga mi Alhaji Tayo Currency wọ́n fi kọ́ mi àwọn gangan la pín sí wa kan tó fún mi dológun àpèsè ṣe téèyàn bá ti ń kọrin sáàmù ní dáadáa sẹ́ni kejì àjọṣepọ̀ wà gan kò sóhun fújì kankan tó wà ń gbó Ìbàdàn tó fi dé kò tó fi dábùjá tó dé bíkíbi àjọ ń ṣe gbogbo wa ni ẹni tó bá já síwájú wa máa ń bọ̀wọ̀ fún ẹni tá a bá jọ wà nínú ẹgbẹ́ tá a jẹ́ ṣẹ̀ tá a mọ́ra wa ẹni tó wà lẹ́yìn wa ó ń bọ̀wọ̀ fún wa mi ìbò ní fújì àjọṣepọ̀ wà láàrin gbogbo fújì tàjọ wa.